country. Mo sì rántí pé ẹ rán mi pé kí n bí léèrè pé country wo gan ló fẹ́ lọ ká dẹ̀ mú lóhùn. So that is the situation of things. I'm getting closer to my office. Any moment from now, you will see the Father Any families and the Father Any family and Young Stars all the way from Ijora Badia, Lagos. Mo appreciate call. Wọ́n ní 4 AM làwọn kúrò lẹ́kọ̀ọ́. So wọ́n ṣe dáadáa. Ọjọ́ táwa lọ aago 2 òru la dé Ìbàdàn padà. Ó jẹ́ kẹ́rù Èkó máa bá yàn, but a sì máa lọ náà ni láti lọ máa ṣe àwọn iṣẹ́ tọ́lọ́run rán wa. Good morning, everybody. We are getting closer to my office. Ah, is it a designer? So Ah, Baba, ọ́fíìsì wa ti wá jóná jò ní ìdíbẹ̀ mọ̀. Ẹ̀jẹ̀ máa ní ibi tó wà láì. Àwọn tó kù yẹn kọ́ ní. But once I saw operation, it was successful. It will look good, right? Torí oògùn náà ti di tú báyìí. Ẹ náà. Sá. Ẹ lọ lé. Ṣé check láti yàn àti cash? Ẹ? Cash ẹ mọ̀ pé cash lọ lásìkò. Check yẹn gba cash dé ní lásìkò. Ìjẹun yẹ kó mọ wa kẹ́ tẹ̀lé yín kó lọ mọ̀dọ́ yín. Ẹ pẹ̀lẹ́. Kí ló ṣe yín? Ẹ? Operation ló ṣe yín. Sẹ́yìn ni màmá o. Ẹ̀yin náà bá tẹ̀yìn náà wá. Operation ló ṣe yín àbí kí ló ṣe yín gangan? Ẹ fẹ́ sọ operation kí ló ṣe yín yẹn? Akokoro olódà báyìí. Ìlú àná fẹ́ sọ operation. 700,000. Cancer lélẹ́yìn náà. Ẹ lọ yọ eyín lódà báyìí. Ẹ lọ jókòó. Ìyá ìwà àbírí ó ṣẹ̀ wá ni o.
wọ́n ṣe wà láàárọ̀ yìí. 700 ẹ ti dé kí ẹ mọ̀ kúnlẹ̀ fún wa 700,000 ẹ fẹ́ sọ operation ẹ lọ jókòó ẹ̀yìn tí ń wá bọ́mí nǹkan dání lónìí mo rí yín jẹ tàbí bẹ́ẹ̀ ẹ bẹ́lẹ̀ à ń bí mi lọ jókòó mo lọ sí ẹsẹ operation tó ní 700,000 usage kọ́ ní bíi wọ́n tó jáde ẹ bí mi ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ̀yin kọ́ mọ̀dà. ọkọ̀ lóyún. wọ́n ti àwọn ọmọ mélòó ọmọ mẹ́rin kí lẹ wá bá wá gangan ẹ lọ jókòó ẹ̀yin náà lọ jókòó ẹlẹ́ra ìwà ní mọ́tò wọ́n máa bọ̀ sí i. ẹsẹ̀ yẹn wá fọ́ wọ́n ṣàṣọ pé sọ̀rọ̀ tán lè ṣe ọmọ abẹ́ sẹ́ẹ̀tì tí wọ́n náà ní wọ́n ẹja lọ síbi ọ̀rọ̀ tí wá tààrà nípa oníbí máa ń sílẹ̀ dáadáa. ìyẹn wọn gbé kan náà sọ. ẹ fún wa alága tó dáa abẹ́ jókòó gbangba. ó wà ní ìlú lọ sí láǹfààní bá kámẹ́rà. orí òrùn bẹ́ẹ̀ ni ẹni bá jókòó. Last time when I do it again. Ẹ jẹ́ kí àbá yìí máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà. Àbá àti lo dìsáínà wọ́n ṣe nínú oníkọ́ yìí. Orí bí fídíò yẹn ló ń jẹ ogún wọn. Àbá yìí síbí lànà. Àdáàgbà báyìí ní o, ákájì funfun lẹ́tún lò. Òní bàjẹ́ lágbára náà. Gbogbo àwọn sábàbí ọlọ́run jẹ́ tiwọn náà bàjẹ́. Gbogbo àwọn tẹ́ náwó sí wa lórí ọ̀rọ̀ yìí náà ọlọ́run jẹ́ tiwọn náà bàjẹ́. Ní orúkọ iléeṣẹ́ Sure Etiquette Media Plus, Oríyọmí Hamzat Foundation Rescue Mission àti Agatiwale Gbede ẹ̀dàpọ̀. Oríyọmí Hamzat Rescue Mission. Aki Ostars wa young Ostars, young Sheikh, young Alhaji. Aki wọn káàbọ̀ sí iléeṣẹ́ wa. A mọ̀ ní orin, a dey appreciate wíwá yín gan. Yorùbá ní ẹni tó torí ẹni gan kọ̀, ó lè torí ẹni kú. Our coming to Lagos, òun kọ́ ni tọ́dọ̀ yìí kọ́ lákòókò. But wíwá sọ́dọ̀ ti yín àti ọ̀nà tẹ́gbà reciprocate ó dàbí pé ká máa wá lójoojúmọ́. So attitude yìí ó wá jẹ́ àgbàgbé gbogbo stress tá a go through nígbà tá a wá. Ìrìn tí mo rìn yẹn gùn gan, a rìn gan, bóyá ti máa tó wá gbé bẹ̀ lára ìgbà tá a dé à ń láti máa lo àwọn oògùn kan pé àwọn oògùn tá a fà sínú ìgbà tá a tún wá ń bọ̀ a tún wá wọ traffic tó terrible aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìnlá la dé Ìbàdàn lóòrù méjì kọjá ìṣẹ́jú mẹ́rìnlá àwọn ará mi ti wọ́ọ̀lì gbogbo ẹ̀ but inú wa ń dùn pẹ̀lú tá à ń ṣe but lọ́jọ́ yẹn
inú yẹn ò tún wá dùn tó ọ̀nà tẹ́yìn gbà fi hàn bí ìgbà tó yẹ pé ẹ̀yin gan la ṣe nǹkan fún bí ìgbà tó yẹ pé wíwá wa gan nítumọ̀ ẹgbẹ́ gan a appreciate àmọ́ lórí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin ikọ̀ wa ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khairan. Jazakumullahu khairan. ọlọ́ọ̀bà àṣàn yín lẹ́sàn-án rí ní kábàámọ̀ ogun tẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ nítorí táwọn kan mú wá mo ní àwọn kọ́ ni ẹgbẹ́ ìjọ ìsìn àkọ́kọ́ àwọn kọ́ ni alásàlátù àkọ́kọ́ ẹ̀yin náà kọ́ alásàlátù àkọ́kọ́ ẹ̀yin kan náà kọ́ ni ṣéèwù àkọ́kọ́ bóyá kò ní àbíbàdàn àbí gbogbo ibikíbi tí ṣéèwù wa èyí tẹ́ ẹ ṣe jọ mí lójú èyí táwọn tá a sọ yìí náà ṣe jọ mí lójú títí tó ṣe jọ mí lójú ni pé èmi ti ń wọra mi bí ọmọ àlè gan nínú Islam nígbà tó yẹ pé tí Kùránì ni a ṣe ni ìtàdìtì ni a ṣe ni ṣùgbọ́n tá a bá mùsùlùmí mélòó la báńdì tá a ṣe pàápàá jùlọ àwọn tí wọ́n gbẹ́sìn lọ́wọ́ tó tá a bá wá rẹ̀ tó ń ṣe ká tètè kí mo wá dùn sẹ́ni náà ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wípé ó ń ṣe inú àwọn tí ń gbà mélòó ní fúnni gẹ́tẹ̀ àwọn tí wọ́n ń gbà mélòó ní fún yàn nínú àwọn tí ń gbà tí ó jẹ́ pé gbígbà ni wọ́n ń gbà wọn ò ní interest fífún orphanage home mélòó ló wà lẹ́ni tó jẹ́ ti mùsùlùmí 99.9% orphanage home foundations is for Christians but tiwambi we are for Muslim we are for Christian we are just doing it for everybody tó bá ti jẹ́ human being so àwọn ará ẹni tó kún wa lọ́wọ́ tínú ẹ̀ dùn sí tó wá appreciate ẹ̀mí pa wá gbé nǹkan fẹ́ díẹ̀ ṣẹ́ bí yín la gbé nǹkan fún ìfẹ́ tẹ́ ẹni sí wa náà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àríwá Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ èmi àti ń sọ̀rọ̀ kan ní last week tá a jọ sọ̀rọ̀ àti ṣé last week ní sá wọ́n ti di last week báyìí mo ṣe ẹ̀kọ́ súnmọ́ mo ní n tó wù mí jù ó ní pé ká fi ọ̀rọ̀ màmá father in the family ká fi la ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí system táwọn máa ń lò bí ni pé ká bá gbowó fèèyàn kan àbí fẹ́ ṣe ní gbogbo ìgbà but èèyàn kan tá a bá gbowó fún yẹn a lè fi la èèyàn mẹ́wàá látàrí pé a mọ tó need àwọn èèyàn wa máa ń send ju tó need yẹn lọ tó bá ti wá ju tó need yẹn lọ ti ẹ̀yẹn náà láti tó need ní o irú ọmọ tó need 1.6 million around the up 2 million naira bàtà padà ń gbowó lọ àgbà 5 million so bá ti gba 5 million yẹn 3 million tó kù ó sì la èèyàn bíi 15 lẹ́pẹ́ àrídà tí sóò tí wọ́n mọ́ àwọn ti là látara tí látara ọmọ ńlá fi wá fún ẹnìkan ní 700,000 lẹ́kùn tó ló fẹ́ ra ẹsẹ̀ so with that bí ládá ṣe wà fáwọn tá a ṣe tó wà fáwọn tó fún wa inú tún wà fún ẹni tá a forúkọ ìgbowó gan tó náà tún náà tán tá a tún fẹ́ lómi bẹ́ẹ̀ mo sì wá ra ṣàlàyé yẹn fún yín ó yé yín gan púpọ̀ mo máa fẹ́ kọ́rọ̀ yéèyàn ẹ̀ tí ẹni mo ṣe tẹ̀sí bí ọ̀bá yé yín ó yé yín ẹ̀dẹ̀ gbégbèsè ó dẹ̀ ní ìtumọ̀ so lórí platform yìí mo ti rí mo fẹ́ kí àwọn èèyàn rí lórí platform tèmi náà bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣe ṣe tó fi jẹ́ pé àwọn oríṣiríṣi èèyàn tí wọ́n rí wa wọ́n mọ̀ pé ẹbí fádà ní èsì alájẹtán wọ́n dẹ̀ lẹ́ni tó dáa èyí náà dẹ̀ coordinate very well torí tó wù mí ká ṣe ni pé àyè ló wù mí kẹ́ ẹ jẹ́ administrator kẹ́ ẹ wà in charge fún the whole thing nípa fádà ní ìṣù yẹn so that inú àwọn tó ràn wá lọ́wọ́ lórí inú wọn máa dùn tẹ́ bá pé a ti ṣe léyìí o a ti ṣe léyìí o a ti ṣe léyìí ìjọ́mọ̀ nìyàn kó mọ̀ bá lò wọ́n kẹ́ ẹ lè máa guide wọn so mo kì í káàbọ̀ sá ẹ kú mi sá bísímìlà. ìdílé ògbó fọláyínà pàtàkì ọpẹ́ ìlú lórí aláàjì wa Oríyọmí sat ọ̀rẹ́ aráàlú ọ̀rẹ́ aláìlẹ́nìkan
ọlọ́run kó bá mi dúró tì mí ọlọ́run kó bá mi fi iná kan balẹ̀ ọlọ́run bá mi dáàbò rẹ̀ ní padà bọ́ ń bí àdúrà yẹn àwa dúpẹ́ lónìí torí pé tá a bá ṣe ní lóore ọpẹ́ làádú ọ̀tọ̀ ní ọgbọ́n ọ̀tọ̀ ní làákàyè a lè fi ọgbọ́n gbé bọ́tù wọ́tà méjì lórí ara wọn tí ó dúró ṣùgbọ́n ní làákàyè ni ó sọ fún wa pé bọ́tù wọ́tà yóò dúró lóòótọ́ o ṣùgbọ́n tí atẹ́gùn bá fẹ́ o yóò padà wó ọlọ́run fún yín ní làákàyè gbogbo àwọn nígbà tí mo débi ẹ̀rú báyìí mo béèrè pé ṣé skul wà níbí bóyá àwọn èèyàn mú ọmọ wá sí skul ní bóyá skul ti wọlé wọn ni àbúgbò ayé fẹ́ wá gbowó ni wọ́n ní ṣé báńkì wà níbí yìí wọ́n ní kò sí báńkì níbí. ìdáyà ló lónìí. wọ́n ní kò sí báńkì. ló jẹ́ kí àníyàn dáhùn èèyàn pọ̀ tó bá sọ tó ta àìsíṣẹ́ lè nìyàrá. wọ́n ní ṣé báńkì wà níbí ni wọ́n ní kò sí báńkì níbí. ṣé wọ́n sanwó pension bíi wọ́n ní wọ́n sanwó pension. kí wọ́n ló dé wọ́n lọ fẹ́ gbowó lọ́wọ́ lórí Yomi Amsat. ó ní àná ó ní wọ́n wá ní bọ́tí wọ́n wá ń wá lójoojúmọ́ nìyẹn ó wá rí pé ẹni yìí ẹni tí ọlọ́run tó tọ́lọ̀ ń dídí ìránṣẹ́ bọ́lá ti wá ẹyin iṣẹ́ yìí tó ń dùn máwọn èèyàn ìkẹ́sà tó bá lọ fẹ́ mo fẹ́ mo rẹ́ nìkan ní olówó fowó wọ́n yí àwọn jẹ ní o ẹ̀fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ fún kọ́ ẹni tá a fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣe mọ̀ pé ó ti dọ̀tá wa báyẹn tá a bá dẹ̀ ọ̀pá fẹ́ please ọ̀tá wa a máa lose fáǹsì wa. Gá àwọn bàbá di pé bàbá bàjá ń tì ta gbowó ẹni yìí lọ́wọ́ rẹ̀ ká má ṣe bẹ́ẹ̀ á lose àwọn fáǹsì wa kí ni fáǹsì ti yín àwọn làwọn tí ò ní tí wọ́n nígbàgbọ́ pé ìwọ ló lè bá wa gba ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn tí ní ní náà. Ọlọ́run ò ní bọ́ọ̀lẹ̀ látòkè èèyàn náà ni wọ́n bá ṣe èèyàn ó bá ṣépè fún ọgbẹ́tọ̀ òun fún àwọn ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ò ní bọ́ọ̀lẹ̀ yóò kàn tí ọ sí sójà náà ni yóò fi mọ́tò kọlu mọ́tò rẹ̀ yóò máa di wàhálà bọ́lọ́wọ́ bá sì ṣíjú àánú rẹ̀ wò èèyàn náà ní ọ̀rọ̀ ẹ̀yin lọ́lọ́run rán sí gbogbo ayé ọba tó ti wá rán yín kò ní sọ pé òun rán yín mọ́. Àmín, àmín. ọba tó ti rán yín kò ní sọ pé òun rán yín mọ́. Àmín. nígbà tí ẹ wá díjọ́ ni inú mi dùn púpọ̀ látòdìdí Ìbàdàn wá sí Èkó òun kọ́mọ kékeré ni mí bó bí ẹ ṣe ń jọ mí lójú bí bó ṣe ń jọ yín lójú ẹ̀yin wá ń jọ mí lójú times 100 bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀ ló ẹjọ́ ṣé wù lágbájá o ẹ yọjú sí wa o látòrí ẹ wá wò bẹ́ẹ̀ ẹ wá ń bọ̀ látòdì Ìbàdàn wá sí Èkó tí gòsù ló dẹ̀ mú ní Èkó gbogbo awájọ ń wọnú ẹrọ̀fọ̀ káàkiri àmú dédé Làtífá àwa mú yín káàkiri láì gba wọn náírà a ò fún yín lówó epo báyìí kódà àrà bọ́tù wọ̀tà fún ẹ ṣiṣẹ́ náà wípé mílíọ̀nù lè gbà bẹ́ẹ̀ ó jẹ́ kí inú mi ó dùn àwa jọ sọ̀rọ̀ níjó ní nígbà tí mo fà àwọn èèyàn ìta àwọn tó tún wá ní ẹ̀yin a lè la àwọn ẹni yìí látara àwọn ẹni inú mi wá dùn pé mo pe mọ̀lẹ́bí torí ijọ́ tí wọ́n wà mo ti sọ ní orí program tí mo post àfáà ni mí ṣé wù mí kí n ṣàdúà ẹ̀ta bá ṣàdúà mọ́dọ̀ ẹ bá gbà náà ni tọ́ iṣẹ́ tá à ń ṣe nìyẹn ṣùgbọ́n lọ́n ṣe yẹn ní aláàánú níwọ̀nba lásìkò coronavirus ni màmá máa ń wá àsìkò ìgbà náà jẹ́ àsìkò tó máa ń fún àwọn èèyàn ní oúnjẹ àwọn èlódé yìí corona ló tún dé yìí both Muslim both Christian mọ́ wá gbóúnjẹ àmọ́ wá dáná fún èèyàn 2,000 lójoojúmọ́ fún 30 days màmá wá ní kọ̀kọ́ dé mọ́ bàbá ti dé báyìí tó ti sọ̀kalẹ̀ báyìí àwọn èèyàn mọ̀ wá tó wọ́n á máa láboyún mẹ́ta wọ́n mú un lọ́wọ́ màmá kí lẹ fẹ́ wọn làwọn fẹ́ gbóúnjẹ ni á fún wa fáwọn aláboyún wọn àwọn aláboyún àkọ́kọ́ ìyẹn ti soríire látara màmá torí pé òun bímọ òun la sọ pé gbogbo ọmọ Nàìjíríà dá ọjọ́ ìgbélé kan náà ni wọ́n dá 15 million fún ó ti do nílé lórí báyìí sí ó sì do onímọ́tò nísìn wọ́n ti dá wọn lóko òjijì bàbá tó wá gbé wọn wá òun ni òní kankan níjọ́ tí màmá wà wá ọmọ wa ń wá lójoojúmọ́ màmá yìí tẹ̀ ń wá lójoojúmọ́ yìí ọmọ yín kọ́ tí n bá fún yín 20,000 yìí lónìí yóò tán nígbà tá a bá tún lọ́mọ ló bá di sítórì ńláńlá èwo lélẹ́yìí tọ́ ẹ̀jẹ̀ àwì fún àyíkáyé gbọ́ àmọ́ jẹ́ tí wọ́n wà èèyàn bíi 4 sí 5 ló wá ẹnìkan òun wà lọ́sítù
wọ́n ní ó fẹ́ ṣe operation ọmọ ti wá kú wọ́n wá arrest ẹ̀ sí hospital fún oṣù méjì nítorí 170,000 wọ́n ò rí ẹgbà Latifa òun ní kidney problem wọ́n ló ti bàjẹ́ 10 million naira ni wọ́n gbà ẹnìkan náà ń bẹ òun náà ní 500,000 ní owó òun ẹnìkan ní ọmọ òun ìkankan ń ṣe ọmọ yẹn ti kú báyìí ọmọ yẹn ti kú nítorí 100,000 àpérè àwa ní òkè tó bá di ọ̀la ó ti dààmú ó dà wá àwọn ti gbé lọ sí lùtù tó bá dọ̀la wá gbà alẹ́ ẹjọ́ ẹ̀ ló pe ìpadà pé àwọn yìí ti kú o òun nìkan láàrin ìrànlọ́wọ́ ṣùgbọ́n lánàá a ní kọ́ lọ pé wá a dẹ̀ fún ní 200,000 kì í ṣe àwọn náà fún èmi lèmi fún ní 200,000 pé òyìn gbọ́dọ̀ ṣòfò ọ̀nà méjì sọ̀rọ̀ jẹ gbèsè ó lóun jẹ gbèsè ó dà ń gbà ẹ̀ lọ ṣe ìláyí wà lọ sórí ìmí ilé post ẹ̀ because èèyàn ṣòfò ọmọ ó sunkún délé ni tó alhamdulillah tó màmá wa ṣe bọ́ ti ṣe yìí ọlọ́run wa ká dára dáadáa ó wá jẹ́ kàyéfì fún mi pé bó o láti fẹ́ sọ fáyé àfi kí wọ́n sọ àwa bí àfa wa àtàwọn mọ̀lẹ́bí wọn ọ̀rọ̀ ló délẹ̀ yìí ẹ̀yin nìkan kọ́ lẹ wájọ́ tẹ wá àwọn tó ní ṣòro bíi tìyín ni ẹ̀yin kọ́ lẹ dé nígbẹ̀yìn ṣùgbọ́n lọ́n ti fi ẹ̀mí gbogbo àwọn ẹni yìí sínú owó yín ìyá lè gbẹ̀mí láṣẹ bí màmá yín pariwo pé ẹjọ́ ẹgbẹ̀mí mi lànà wí gbogbo ayé ti gbẹ̀mí ọ̀la Oríyọmí náà fi ẹ̀mí rẹ̀ lẹ̀ ó fi wéwu láti bíbí sí láti fi gbẹ̀mí ìyá yín là gbogbo ayé fẹ̀mí wọn ṣéwu láti fi ẹni tó fún wọn lówó ẹlòmíì wà àgbà tó fún wọn lówó 20,000 wà lákàntì ẹ̀ tó fi sẹ́ndì owó sí wọn. 10,000 wà mẹ́. ẹlòmíì ń bẹ 100,000 ló fún 100,000 naira òun kò lówó tó kò ní owó táwọn ní lónìí. àtọ́lọ́run kádàrá pé Ọlọ́run fẹ́ kọ́ wọn mọ́ ṣe ẹ ti sọ fún mi nígbà mo wá sọ fáwọn àwọn náà bá tó gbà iṣẹ́ àti ṣe tán o kódà èmi kọ́ ni wàá sọ ẹ fẹ́ nu ara yín sọ fáyé owó tó wà nílẹ̀ yìí ó tó màmá gbé ilé torí mo ní ọ̀tọ̀ ní ibùsùn ọ̀tọ̀ ní ibùgbé ibùsùn la gbà fún màmá nísìn lálọ́ọ̀lù lè léwà tẹ́lẹ̀ fọ́kítà tó bá kú àlè tí wọ́n síbẹ̀ ṣùgbọ́n ibùgbé níbi tí ibùsùn ibùsùn níbi tí a kọ́ fún màmá tó jẹ́ pàwọn náà ní tó bá wọ́n mọ̀ gbé bẹ̀ wọ́n mọ̀ sùn bẹ̀ lọ forever and ever ibùsùn nìyẹn mo lówó yìí yọ ibùsùn ó dá ìwọ ọmọ náà lóko tọ́sùn oríire tí òṣì ò ní wọnú ayé rẹ mú ọmọ bá gbà àwọn mọ̀lẹ́bí náà sì fi ọlọ́kùn ní gbùngbùn kó mọ̀ níbi tí tó ti gbùn wá ọ̀pọ̀lọpọ̀ bá débi òrùká káfò lọ́wọ́ kan ṣá ẹni tó fẹ́ ṣe operation wọ́n ti fún ní 500,000 naira àwọn tó fẹ́ onílé àti ìrísí rẹ̀ because a fẹ́ gba ilé yẹn tábà kówó fún ó lè lọ fi ṣe nǹkan míì àwọn àgbálẹ̀ ni wó mú lọ bẹ̀ ó ṣe fídíò rẹ̀ ó sì kó owó nǹkan ó kó owó fún gẹ́gẹ́ bí àdéhùn tí ó ti ṣe tọ́ àwọn ẹbí Latifa àti pè wọ́n lánàá àti bí ó yé wọn kí wọ́n lọ prepare fún operation tó inshallah ọjọ́ Monday wọ́n gbọ́dọ̀ send owó sí wọn kí wọ́n lọ ṣe operation náà so wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ibùsùn màmá wọ́n ti ń ṣe ìgbésẹ̀ yẹn ní ọwọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ wá pé ilé kì í ṣe aṣọ kì í ṣe bàtà tí yẹn ń sáré build so ló gbà wá ní àkókò díẹ̀ so màá tún wá padà sórí ní láti tún ṣàdúrà fẹ́ kí ọlọ́wọ́ àwọlé àná màá mọ̀ ọlọ́wọ́ bá mi dúró tì ìmọ̀ràn táwọn ní í ṣe lórí ìgbà tí mo dé bí ó yà mí lẹ́nu ní nǹkan tí mo rí látọ̀dọ̀ tèmi ìwà tèmi nìyẹn mi fi ṣe fáàrí á fún àwọn tí wọ́n kọ́ pẹ̀lú ẹ̀bà wa yọ mẹ́ àwọn tó ní ìdíánù yìí máa fún yín ní 500,000 máa bẹ àwọn ọmọ mi kọ́ má bínú torí wípé èèyàn ló burú jù ẹlòmíì náà ní ìṣòro nínú wọn ẹlòmíì náà ní ìdíánù nínú wọn tí mi ò tí ì dọ́dọ̀ rẹ̀ kọ́ mọ́ máa wá wo pé bàbá yìí á dá a níta má dá a nílé ni màá fi jó yín wọn pé gbogbo bó ṣe wà yìí èwo ni ìṣòro wọn tó tà wọn tó wà ní bíbí ìfúnra ọlọ́pàá láwa pọ̀ a jẹ́ pé ẹ̀yin tún dáa ju àwọn ẹni yìí lọ kì í ṣe pé bóyá àṣewà dáńtà
má da nínú ilé nítorí wọ́n nílé sọ jáde kọ́mọ̀ wá sọ ní inú ọlá ìbànújẹ́ tí mo bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo fi ṣerú nǹkan tí mo ṣe látọ̀dọ̀ tèmi náà fi 500,000 naira mo fi ran ìrìn àjò yìí ní ọwọ́ ọlọ́pọ̀ ọlá ní Muhammad ṣíjú àánú rẹ̀ wá sáwọn ní kúrò àwọn bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀ náà lórí lọ́dọ̀ tèmi náà àwọn ọmọ mi wọ́n mu pure water omi inú ọ̀rá máa tún máa rọ omi bọ́ọ̀lù sínú òkè èmi gan ni omi bọ́ọ̀lù wọn rọ sínú òkè tí mo mú bí àwa gbé èèyàn kan kúrò lẹ́sẹ̀ títì ó ń sun ẹ̀gbẹ́ títì báyìí àtọmọ kékeré kò sí lé lórí ẹ̀ bójò bá ń rọ̀ yọ̀ bá ń bẹ̀ bóòlù bá ń bọ̀ àwa lọ gbalé fún àwa gbé lọ bẹ̀ ẹ̀ẹ́dì kí wọ́n kọ́ béèrè ó ní tẹlifíṣàn dà DSTV dà àdìrà tẹlifíṣàn fún ara gbọ́sẹ̀ ńgbọ̀ ya ló ní irú omi wo lè rà fún pure water table water ló fẹ́ mọ̀ mú o àwọn ọmọ tí àtọ́gà ọ̀tàwọ̀ ọ̀tọ̀gá wọn tí wọ́n rọ omi sínú ike àwọn náà ní ọtún wá ń lọ ra table water fún bìlídì pé kò nọ́mà pé tá a bá tọ́jú ẹ̀ tára ẹ̀ bá wálẹ̀ torí ẹ̀ bá pé yóò ṣẹ̀ṣẹ̀ dá nǹkan tó jẹ́ ẹ̀tọ́ mọ̀ so bá a ṣe wà yìí àkàrà ọdún márùn-ún àkàrà ọdún mẹ́fà ń bẹ lọ́rùn wa ebi lè máa pa wọ́n lọ́wọ́ ebi máa kà wá gangan lọ́wọ́ ká sì tún mówó lọ fẹ́ lómi ìdíje ìgbà pẹ̀lú pé ebi ń pa wá nítorí ẹ̀kọ́ kan tẹ́ kọ́ wa pégbà tí àwọn mùsùlùmí àwọn ọgbà tó ń jagun ẹ̀sìn wọ́n wà lójú ogun ògbẹ́ngbẹ́ wọn wọ́n wá gbómìdé ògbẹ́ngbẹ́ nìyẹn wọ́n wá ní wọ́n mọ̀ tí fóun kí wọ́n fọ́ ọmọ ìyá àwọn tó wà ń bẹ̀ wọ́n gbé dọ́dọ̀ ọ̀hún náà ó ní kí wọ́n fẹ́ tó wà ń bẹ̀ yẹn wọ́n wá gbómi lọ bá the last person ìgbà tí wọ́n fi dọ́dọ̀ ẹ̀ tẹ́ ọkọ̀ gbómi fún ó ti jáde láyé so ẹ wá sọ fún wa pé yóò bọ́ lọ́n dáadáa so la fi ń wo pé tiwa yẹn fún wa láti ẹ̀ ti wà ń kò tá a wà àti bẹ́tà ọ̀pọ̀lọpọ̀ so ká ràn wọ́n lọ́wọ́ wọn a máa gbérọ́ wa wọn a máa gbóríṣiríṣi ẹ̀ wá ṣùgbọ́n torí àníyàn tá a fi ń ṣe nítumọ̀ sí wa àgbàdà máa rí náà rí ọ̀pọ̀lọpọ̀ òṣèré díẹ̀ so a appreciate yín gan adúpẹ́ púpọ̀ ṣe rí mo sọ fún yín pé àwọn fans mi tán máa ń donate owó tá a bá ń ṣe tá a bá rí nǹkan àwọn ni wọ́n sẹ́ndì kíní yẹn sí mi ìgbà tí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi tí mo fi wá mo rí ibẹ̀ mo ti rí nọ́mbà àfà yìí ẹ rí i pé inú ibi tẹ́ ẹ kọ nọ́mbà sí tẹ́ text yẹn account number wà ń bẹ̀ so they even sent the account number to me pé bóyá mo lè kí n tèmi náà bá kàn lè contribute kí tó gbéra kí tó wá ìgbà tí mo padà ṣe streaming yẹn tí mo padà ń bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn pé àwọn ti san ní ìjẹ́ tó wá gan pé torí ẹ̀ làwọn fi send ẹ̀ sí àwọn ti contribute but kì í ṣe gbogbo wọn ló ti contribute àwọn kan sì contribute nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá so ìgbà tí owó táwa rí ọ̀pọ̀ nítorí pé ẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ ti ṣe dáadáa kí tó wá ọ̀pọ̀lọpọ̀ gẹ́gbà tó rí show mi ó rí pé mo ti ṣe òkè orí yọmí ti lọ bẹ̀ àkáǹtì tó ti ní náwó tẹ́lẹ̀ ó kàn lóhun bàbá náà rówó ń bí bó tiẹ̀ jẹ́ pé a lè sọ pé owó nǹkan báyìí la rí o a máa ń streamu bí wọ́n wà láǹtì a máa ń streamu 5-6 lójúmọ́ a lè sọ pé owó tó wọlé sí wa lápò látara fádà yìí less than 1 million àti Latifa a lè sọ pé less than 1 million fine mo wá wò pé ok ọkọ ẹ̀mí ayọ̀ láti pè mí ṣáájú àkókò yìí mo ní kó rí yín pé kó pè yín kó bá yín sọ̀rọ̀ kó rí yín àmọ́ wò pé nígbà tá a wá lọ́jọ́ yẹn kó máa kán ló wá láti Òṣogbo àbí ẹnìkan text bá ti ṣe program náà pé òun fẹ́ ran woman Òṣogbo ìlọ́wọ́ mọ̀mọ́ píkì woman Òṣogbo yẹn ni nítorí fẹ́ ṣe fún àti ìmọ̀ kò tí ṣe nǹkan kan by now wọ́n á pé ok màmá àtàwọn yẹn wọ́n ń gbé bẹ̀ yẹn táwọn yẹn náà bá kú ń bẹ̀ yẹn táwọn náà ráàánú bẹ̀rẹ̀ látara màmá àwọn náà ò ní gbàgbé màmá yìí láéláé ni mo fi bá yín sọ ohun tí mo sọ yẹn so 1 million naira tọ̀dọ̀ wa ká sọ pé 1 million ni ká sọ pé ok ó tiẹ̀ jẹ́ tọ̀dọ̀ yí 1 million ni ká wá gbé lẹ̀ báyìí so àwa láwa decide pé bó la ṣe fẹ́ ran àwọn méjì tó kù yẹn ká sì ràn wọ́n lọ́wọ́ number 1 yẹn bí báyìí ṣe rówó tó owó yẹn ọ̀jọ́ lójú ọkàn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà tó ń ṣàánú àwọn ọmọ ṣùgbọ́n kí ni kan jọ lójú
ó tún sì mí lọ lọ́jọ́ ẹ̀rẹ́sà kówó ti ń wọlé sẹ́wọ̀n pé ẹni wọ́n kọ́kọ́ tiẹ̀ send text láti bank ẹ wá upgrade àkáǹtì yín o owó tó bá owó ọbẹ̀ rí o owó yẹn ò jọ lójú ìkẹ́ ọkàn ní sàǹbà mi sọ àlóhùn sáfẹ̀ travel out èmi wá òpó owó yẹn ò tí ì pọ̀ tó nǹkan gbà náà ni so ò travel out mọ́ báyìí tó wọ́n ti dé ó fẹ́ lọ US ẹ sọ sókè ó ní gbọ́wọ́ ti wulẹ̀ ọ̀pọ̀ tó ó lóun sì fẹ́ wá US o òun fẹ́ wá kàwé ní US mo tún wá kó náà dé èèyàn láyé kó náà máa yọ èèyàn kó náà nira kó náà máa ṣe tá à ń ṣe yìí mo ti sọ níbi ìpàdé wa lọ́jọ́ Sunday pé ọmọ màmá sọ pé òun fẹ́ lọ US fẹ́ lọ US bí ògbọ́dẹ̀ ti jẹ́ tọ́lọ́run ọjọ́ náà ni a ti rí dádì wa kan tí wọ́n ní nípa pé yóò lọ US yẹn kí n dá wọn dáa mo lọ sáà tẹ̀fẹ́ kúrò Nàìjíríà ní mi sọ kọ́ńtírì wọ́n wá ní kọ́ńtírì wo mo lọ fẹ́ kúrò Nàìjíríà ní kó mọ̀kàn lọ kọ́ńtírì ẹni àwọn pé tó bá ṣe US ní US làwọn wà wípé agbára Ọlọ́run ká o sì ní US náà ló fẹ́ lọ báyìí so for that wọ́n wá ní kí n bí ní nǹkan kan pé kí n bá yín sọ̀rọ̀ pé wọ́n mọ̀ jẹ́ pé ẹ padà kó bá àwọn táwọn bá mú yín lọ pé ilé ìsìsẹ́ sì dúró ní lẹ́ẹ̀mejì pé ṣé gba ìlò cocaine ìmúgbó you are not into drug dẹ̀ ní dé ìgbàgbé ọmọ ẹni tẹ́ ẹ ṣe kẹ́ ìgbàgbé bí ẹ ti ń bọ̀ ní ṣe bẹ́ẹ̀ so èyí tẹ́ ẹ bá sọ ń bí gan kọ́ ló mátà bí ò jẹ́ kí agbésẹ̀ yẹn fún young ṣe kí wọ́n dákun kí wọ́n bá wa ṣiṣẹ́ rẹ̀ kí wọ́n bá wa bá yí sọ̀rọ̀ èyí tó bá jẹ má dùà kí wọ́n bá wa ṣe èyí tó bá jẹ mọ́ ìkìlọ̀ ìfanilétí kí wọ́n bá wa fà yín létí wọ́n ń ṣàhàlà tó bá di Sunday màá conclude pẹ̀lú wọn màá wá líǹkì yín pẹ̀lú wọn directly tó yẹ pé ẹ lè bá wọn sọ̀rọ̀ wọn ó lè bá yín sọ̀rọ̀ tí ó fi yá tí yóò ń ṣe ò bá ti fún mi ní àpúrúbà ni o ṣe mọ̀ pé àwọn ti bá yín sọ̀rọ̀ àwọn sì mọ̀ yín ju èmi lọ tó mo rò pé àwọn tí wọ́n wà lẹ́nu yẹn mo fẹ́ gbà ní ìyẹ̀kú ìmọ̀ràn sábọ́ yá àwọn woman yẹn bóyá wọ́n lè yọjú báwọn tí wọ́n fẹ́ àbíbò ni ṣé ẹ fara mọ́ tí mo sọ bẹ́ẹ̀ pé ẹ ti sọ́sọ́ kankan tó dé Allahu Akbar tá a bá àwọn báwọn náà wà ní fídíò yẹn tẹ́gbà àti láti bá ti rà àánú àwọn nìkan náà ni wọ́n àwọn nìkan ló kù àwọn dà yọjú tẹ́lẹ̀ Allahu Akbar Allahu Akbar wọ́n ládùúgbò wọn gan ìyá yìí ní tó ń jẹ ọlọ́bìnrin máa fẹ́ dìde yẹ ìyá yìí ni wọ́n tó ń jẹ níbi bíbẹ̀ yẹn ṣe rọ́ọ̀fù ibẹ̀ náà wọ́n ti so ń jẹ ibẹ̀ náà wọ́n ti alága ẹjọ́ ọmọ mi ẹjọ́ jọra díẹ̀ ṣé ẹ̀ tán ẹgbẹ́ jọra so ibẹ̀ náà wọ́n ti tó ń jẹ owó lọ́kọ̀ rẹ̀ kú ọkọ̀ ní ọkọ̀ wọn ti kú ìyá ilé ti gbalé ṣùgbọ́n wọn àní jẹ́ pé inú ìdààmú nìkan kú sí tó wá pẹ́ ọkàn so bí wàá mọ̀ bá a ṣe lè ṣe wọ́n tún fi tó mi létí pé ní àdúgbò tí ìyá yẹn ń gbé o gbogbo àwọn arúgbó tó wà ń bẹ̀ á fún wọn ní 200,000 naira tí àwọn náà tínú tiwọn náà dùn táwọn náà ṣàdúrà pé kan bá ìṣẹ̀lẹ̀ ní ṣé káwa kúkú yọ̀ǹda owó yẹn fún yín kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe fún wọn àbí oníbẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ṣe èrò lẹ́yìn lè rí báyìí tó change the story láti mọ́ owó lé ebo ebi tá ìgbé náà lẹ ti jẹ owó lé ẹ kú òun bẹ́ẹ̀ ọlọ́run ọgbọ̀n ṣe lẹ́tà náà ń gbowó nù ẹ jẹ owó orí àkìtàn ọdún mẹ́ta èrò lẹ́yìn sọ lọ́dún kan 2,000 lóṣù lórí àkìtàn yẹn 24,000 lọ́dún so kí ni ẹ fẹ́ kí ni ẹ lè rí báyìí tí ó tu ayé yìí ṣe tí ó change ìgbésí ayé yìí. wọ́n ti ràn yín lọ́wọ́ báyìí ló lè fẹ́
wọ́n ní iye tí wọ́n bá fi ràn àwọn lọ́wọ́ káàdì tọ́jú àwọn. ọmọ yóò lọ skul mọ́ láti bí ọdún méjì wọ́n ní. iṣẹ́ ìwòlẹ̀ yìí fẹ́ sí. okòwò irú iṣẹ́ ìwòlẹ̀ ló ṣe. àmọ́ wàá gbàgbé pé àwọn nìkan kọ́ lọ ní ìṣòro nígbà tá a dé BBC ìlú náà rí àwọn èèyàn díẹ̀ díẹ̀ a ṣe nǹkan tó já sí pé ló ṣe ìpèsè ayé lórí ìyá ìdí sí owó gbọ́dọ̀ gbalẹ̀ ráìsì náà ní ń tà ohun míì kò lè ṣòwò míì ju tó ti mọ̀ náà tó bẹ́ẹ̀ bá rí 300 àbí 250 ó máa gbalé á dẹ̀ máa ṣe bísínẹ́sì rẹ̀ tó lẹ́kọ̀ọ́ ìyá yìí náà bẹ́ẹ̀ bá rí owó ṣọ́ọ̀bù tó ra provision fún á máa tajà díẹ̀ tó ṣẹ́ni tó bá tún kó ẹlòmíràn tó tún ní ìṣòro àwọn lè gbé gbogbo ẹ̀ fún wọn ẹlòmíràn ní ìṣòro ibi tó ti wá nísìnyí mo ti sọ pé kọ́ yọ 200,000 fún àìjẹ́ bẹ́ẹ̀ because àwọn èèyàn pọ̀ mí bẹ̀yẹn o. táwọn tá a bá fún bá fẹ́ gbádùn ọlá pé àwọn ẹ ṣeun ọlá pé àwọn ní fídíò gbé ojú wọn ni ẹlòmíì ojú ń tì kò lè wá ìnira ẹlòmíì ju tiwọn lọ́mì bẹ̀yẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ ní special team náà fáwọn náà because ẹlòmíì wà gbogbo ìṣòro rẹ̀ tó ń tà tó fi ń tilẹ̀kùn tó fi ń sọ pé ó dáárọ̀ o ẹ kúlé o kò ju 20,000 lọ tó fi ń rán ọmọ ní sùkúl tó fi ń rán ọmọ ní èwe bó bá débẹ̀ tó bá kó 20,000 fún ayé rẹ̀ máa yí padà nínú owó tó bá kù wọ́n dá kalẹ̀ ní 20,000 naira 30,000 ẹni tó bá kàn wọ́n ṣe fídíò yẹn kọ́ fi lé wọn lọ́wọ́ àwọn náà ní ṣépè àdúrà náà ni wọ́n máa ṣe ká bá gbé gbogbo owó yẹn fún wọn ká bá débẹ̀ wọ́n níjẹ́ gbádùn owó yẹn. bó ṣe rí nìyẹn tèmi tún ẹ wá jẹ́ káwa ṣe báyìí 1 million yẹn sà ẹ jẹ́ ká sẹ́ndẹ̀s kẹ́yìn ọba wa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ àbí kí n fi ẹ̀yin. ráwọn náà mojú. ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe lè ṣe àwọn ọmọ wọn rí ẹ̀yin lẹ mọ̀ wọ́n rí oríire tó bá gbogbo wọn yìí ẹ̀yin lọ́lọ́run ló ń sábàbí kò sí ní sísàn tẹ́yìn lè tè tí wọ́n sọ wípé ó kù díẹ̀ káàtó àbí nǹkan kan nítorí pé ẹni wọ́n wá jẹ sàrà ni wọ́n gbọ́dọ̀ sọ pọ́jọ́ wọnú so for that. olú ẹ̀ ní sì èmi fúnra mi fún ní tù gbọ́dọ̀ mi gbalẹ̀ ẹ ti fún lówó tẹ́lẹ̀ lálàáfíà àìkàn dá alókòwò ni ẹ̀yin náà lẹ sì mọ àwọn tó wà bẹ́ẹ̀ lẹ mọ tí kálukú fẹ́ ẹ̀yin lẹ ríran rí wọn tó ẹja ṣe bẹ́ẹ̀ yẹn a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ̀yin náà fáwa náà nìyẹn Ọlọ́run yóò san yín lẹ́san rí o àkáǹtì wa for charity tá a bá ti yọ 1 million yẹn sì tá a dẹ̀ yọ ẹlẹ́yà yẹn afẹ́ fún ní 500,000 obìnrin ẹlẹ́yà tó ọmọ mẹ́fà lọ́pọ̀ ẹ̀ fílẹ̀ tọ́pọ̀ ẹ̀ l'accident pẹ̀lú ẹ̀ tọ́pọ̀ ẹ̀ kú lójú ẹsẹ̀ òun náà ní fúnfà òkú ọkọ̀ ẹ̀ jáde nínú mọ́tò báyìí so ní òtún wá lálàáfíà lára itan rẹ̀ ti fọ́ bẹ́yẹn so ìtí ọ jẹ ló mú lẹ́mìí tí ò fi sáré tàlàáfíà yẹn tẹ bá rántí so obìnrin yẹn afẹ́ fún ní 500,000 kó lọ dókòwò kó máa jẹun kó máa rán mọ́ ẹ lọ sùn káwọn ọmọ rẹ̀ náà máa jẹun so tá a bá ti release gbogbo 1.5 yẹn báyìí láàárọ̀ yìí owó tó kù lákàntì charity wa ó dàbí kó ó fẹ́ tó bí mi ò bá wọlé kí n tó nígbà tá à ń sọ̀rọ̀ yìí o mo ń ṣàlà ọgbọ́dọ̀ bí 320 lọ. ok wọ́n ti di 820 lẹ́yìn so adẹ̀gbọ́dọ̀ sọ operation fún ọkùnrin tí ó kó fún ẹ̀ sínú nylon bag tó wá bí tó ti dé kò tí dé bàbá ìfún rẹ̀ báyìí wọ́n gbé báàgì mẹ́kọ́ lápá inú ẹ̀ ló kó fún ẹ̀ sí inú ẹ̀ ló kó sí so operation yẹn we have to do it this week 450 agbọ́dọ̀ sọ operation yẹn nínú ọ̀sẹ̀ yìí so tá a bá ń kó wọn wá bẹ̀ yẹn pọ̀ pé eléyìí o tẹ́lẹ̀ ti gbọ́ ká ṣe tẹ́lẹ̀ ti gbọ́ ká ṣe tẹ́lẹ̀ ti gbọ́ ká ṣe ọlọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ náwó sí wa wọn ní gbowó ìbànújẹ́ fún yín gbogbo àwọn tá a ti wá gbarú owó òun fún àwọn náà dẹ̀ ti ń fún yàn ní àṣẹ Ọlọ́run so mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ṣe inú mi dùn gan pé mo bá yín ní àjọṣepọ̀ inú mi dùn pé mo mọ̀ yín inú mi dùn gan o mo wá nígbàgbọ́ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ní àṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́
tí bá ti ń dáwọn kankan lẹ́kọ̀ọ́ yìí máa pè yín ẹ wọ́n bá mi rán àwọn ọ̀gá mi tí wọ́n wà pẹ̀lú yín lọ́rẹ́ yìí ò ní wọ́n jáde káàkiri ẹ máa bá mi rán wọn lọ á máa jọ ṣe hand to hand láti jọ débi tá à ń lọ ní òkú ọlọ́run ò ní padà lẹ́yìn inú ẹ wá ń dé òní ẹ̀ rí mi ó dùn mí gan ẹ wá láti òdìdí ẹ̀kọ́ ẹ̀sìn padà láì rí mi ó dùn mí ẹ má bínú torí tọ́lọ́run ẹ má bínú ọlọ́run yóò túbọ̀ máa dúró tì mí ẹ ń ṣe léyìí ó yẹ eyín jà wá lọ ìwọ̀n tẹ́ fi pàwọ́ là wá ń ṣe tó ìdílé yẹn ti bá tí mo lérè tí náà mọ́ dùn ẹ bá ń bẹ̀ lóko ìlà mọ́ ṣe aláwọ̀ láàbù wá ta ẹ jẹ́ tó wá ṣàdúrà fún ètò lọ kẹ́rí ọlọ́run ọba aláàánú mo ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan bí ẹ bá ní ọ̀rẹ́. láìdé sáré wà mí kọ chẹ́ẹ̀kì yẹn o. mo ní bí ẹ bá ní ọ̀rẹ́ tí àárín ẹ̀yà àti ọ̀rẹ́ yín bá dàrú mo lò lè wá ọ̀rẹ́ mi. mo ní kódà bí mo bá ní ọmọ ìyá tí wíwá alára bá ti pọ̀ olè àìfọ́dẹ̀ kan dá wà ṣùgbọ́n tí àárín ẹ̀yà tọ́lọ́run bá ti dàrú ó ti parí nìyẹn ọ̀tá bẹ̀rẹ̀ sí ní ẹ́ńtá èèyàn láti bẹ̀ ó bí ọlọ́run fún yín lónìí àárín ẹ̀yà tọ́lọ́run ní dàrú èyí tó ṣe pàtàkì àdúrà kejì òun ọlọ́run bá mi dáàbò àbò dáàbò ra ẹ̀ tọ́ṣọ́ kan tó wà jẹ́kọ̀ọ́ tó ọlọ́run bá ń dáàbò rẹ̀ ọlọ́run ní security yín àbò ọlọ́run ju gbogbo èèyàn lọ ẹni tí ọlọ́run bá dáàbò rẹ̀ bò ọwọ́ ajẹ́kan kì í tẹ̀ àbò tí ọlọ́run dáàbò àwọn ẹja mẹ́ta kan nínú odò tí wọ́n ń tọrọ àbò lọ́dọ̀ ọlọ́run ọba mi sì dáàbò wọ́n ẹja àkọ́kọ́ ó bímọ kalẹ̀ ẹja ńláńlá tí ń bẹ lódò ó ti pa gbogbo wọn jẹ tán ẹja kejì náà bímọ ẹja ńlá tí ń bẹ lódò ó pa á jẹ ẹja kẹta náà bímọ ó wá kù àwọn nìkan mẹ́tẹ̀ẹ̀ta nìkan wọ́n wá ń tọrọ lọ bọ́lọ̀ pé ilé ayé wà rọ̀ bí rọ́bù kó nílé kẹlá ike ọlọ́run ṣàánú wa ọlọ́run ní kí ni wọ́n fẹ́ ẹni àkọ́kọ́ ni pé tí mo fẹ́ ni pé mo fẹ́ kó o so gbogbo ara mi di ìríran tí bá ń bẹ ní èkó bí ẹ bá bẹ ń bá dẹ̀ mo fẹ́ máa rí ọlọ́run ṣe ń tó fẹ́ ni ó yá máa ríran ó kúkú ríran ìwọ kejì kí ni wọ́n fẹ́ ọlọ́run fẹ́ kó o sòwò lẹ́ja bóun ti jẹjà yìí fóun láǹfààní kóun tó mọ̀ fò lókè ṣé ń tó fẹ́ nu ọlọ́run ni mo ṣe ìwọ kẹta kí ni wọ́n fẹ́ ọlọ́run fẹ́ kankan o Oríyọmí lórúkọ wọn o ààbò orí ọlọ́run ló ń fẹ́ ọlọ́run ló dáàbò rẹ̀ pọ̀ tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà làdúrà wọn gbà ṣùgbọ́n àdúrà nígbàdúrà wọn lọ ẹni tó lóun fẹ́ mọ ríran kúkú ríran bẹ́ẹ̀ láláì bá ti bọ̀ báyìí a sì ferege ṣùgbọ́n gbàtàdúrà rẹ̀ ó dópin jọkàn bí ẹja láláì ti bọ̀ báyìí ó wá sá síbi àbàtà lórí pé nígbàgbọ́ pé ẹja tó kéré lòun òun lè dúró lórí ẹrọ̀fọ̀ àwọn tí ò bá má bàtà etí odò ẹrọ̀fọ̀ mi tí omi máa ń darogún sí náà pè ní àbàtà ó wá dúró nídúró pé ẹja láláì yóò lè fòdé orí àbàtà tó bá wò òun tún lè bẹ́ sí lómi padà ẹja láláì ti wá dá májẹ̀mú pé tó bá ṣe pé oṣù mẹ́ta ló bá lò níbi àbàtà yìí oṣù mẹ́ta ilé mi náà tó kù ní ẹgbẹ́ odò yìí wọ́n nígbà tí òun ó jáde òun gbẹ gbogbo mi tán o gbómi bá sì ti sí lẹ́yìn ẹja mọ́ omi gbẹ ẹja bá kú tọ àdúrà rẹ gbà ṣùgbọ́n bíi tí àdúrà rẹ mọ̀ nìyẹn ẹni tó lọ fẹ́ máa wò lókè ọlọ́run kúkú gbọ́ bẹ́jà ibà ti dé ó ti dòkè ṣùgbọ́n gbà tí àdúrà ni yóò dópin bọ́ ẹja lọ́láì tí mo báyìí tó lókè báyìí ẹyẹ àṣà tẹ́bi ti ń pa ìyá wa pa nílẹ̀ yìí náà ẹja lókè yìí wọ́n wá mú orí ọ̀fọ̀ rẹ̀ jẹ́ ó dá padà sílẹ̀ àdúrà tòun náà gbà ṣùgbọ́n bíi tí àdúrà rẹ̀ mọ̀ yẹn ẹnì kẹta tó wá ní Oríyọmí lórúkọ òun àbò ọlọ́run ló ń fẹ́ ọlọ́run á dáàbò bò níbi pé tó bá wu ẹja láláì pé òkè mo ti fẹ́ wẹ̀ lónìí o ẹja yóò ní dókè níjọ́ náà ó dáàbò òdìbò ní pé tó bá ní ilẹ̀ ẹlẹ́ lòun ti fẹ́ wẹ̀ ẹja yóò ní wá sílẹ̀ níjọ́ náà ààbò náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run èyí tó jù bẹ́ẹ̀ ọlọ́run bá ń dáàbò rẹ̀ lọ́wọ́ ojúkójú lọ́wọ́ afojúfẹ́nu mọ́kànfọ̀kàn ọlọ́run bá mi bò yí láṣìírí ọlọ́run máa fi ààbò rẹ̀ máa fi bò yí níbi jíjẹ múmu níbi níná níbi lílò torí pé ẹni tó fẹ́ jà fún ẹ̀tọ́ ọmọ ará ìlú ẹni tá a gba ẹ̀tọ́ èèyàn lọ́wọ́ rẹ̀ fún ọ̀tá ló máa di gbogbo ọ̀nà lá máa sá dá èyí sì ó sì dójú tì mí lójú ara ẹ̀ ò dójú tì mí wọ́n tó fẹ́ ba yéèyàn jẹ́ tá a sì fẹ́ ta gba ẹni tó fún lọ́rùn tá a wá gbé ẹ̀ dìde pé wọ́n pa á yóò máa wá rí wa bí ọ̀tá irú wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n lọlé olóògùn ni wọ́n ń gbé ìgbésẹ̀ aburú gbogbo tó bá gbé wọ́n mọ̀ fún ara wọn ṣe ra wọn. àmín. ṣíṣe ọ̀rọ̀ ṣe hàn ayẹ̀kú lọ́lọ́hùn kún fàyẹ̀kún. mo máa ń sọ fọ́nà pé tí ọlọ́run bá ti ṣe ajẹ́pẹ́ mi tí ì béèrè nìyẹn ọlọ́run wọlá bí mo ti débi tẹ́ ní iléeṣẹ́ wa dúró níjú òní pẹ̀lú òkú ọlọ́run jíṣẹ́ ńlá Muhammad kí ọdún yìí tó kanlẹ̀
ọlọ́run ṣe orí àwòyánu tọ́lọ́run ó ṣe tí gbogbo ayé gbọ́ tọ́lọ́run ó mọ̀ ọlọ́mọṣẹ́ àṣẹ fún yín ọ́fíìsì ńláńlá ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. àwa náà lè kọ́ òdìgbà tẹ bá béèrè gbogbo ọmọ Nàìjíríà tá a bá rí pé ẹ̀yin ṣe dáadáa a lè kọ́ àwa tó ń pè tá a pè ní fáǹsì Oríyọmí àwọn náà lè pè ra pé let's do this thing ṣe báwa la pè tá a ran àfáà yìí lọ́wọ́ ìlú la fẹ́ kọ́ ẹjọ́ gbogbo àwọn táwọn wà ẹ jẹ́ ká jọ kọ́ èmi mo wí ṣé wà bíbù ló wí wọ́n bá ti pè mí náà wọ́n gba nọ́mbà èmi ló dá sí ọlọ́run jẹ́ ká lálùbọ́ríkà ilá ìwà rọ̀bì rọ̀bù kò lè kẹlá ìkè wọ́n kò lè nàdíra nílé ọwá ìdíkọ́lẹ̀ àmì òjìdí wà ní payín àárẹ̀ tí ó mú yín tó ní gbogbo ọ̀dọ̀ mọ́rin ibẹ̀ wàhálà tiẹ̀ náà pọ̀ kò ní ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sí ò ní kúkú òjijì tó bá jẹ́ gbẹ́njà kí á mọ̀ bọ́lọ́ bá tún náà sí ẹ̀dá tọ́lọ́ yí ẹ̀yẹ̀dá ọlọ́run ní tún náà sí wọ́n la sọ́nfà يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Induk gilong kingko ko. Serious, ìwà wa dà jà wọn ní kúlù àná.